and ayé àwọn Ìgbò ti bàjẹ́ pátápátá, ayé wọn ti ta pátápátá. A ti gbọ́ nígbà tẹ́ ẹ fi ìlú tí ń lẹ̀ tẹ́ ẹ wá ń lọ ìlú àrà tẹ́ ẹ lè dá lórí ìlú yín, lórí ilẹ̀ yín, ẹ fẹ́ dá nílò ìlú. Ẹ wá wò bá àwọn ìntàn àwọn tó nílùú ọ faramọ́ bí wọn ò lè faramọ́ láéláé. Ìwà burúkú ìwà bàjẹ́ tẹ́ ẹ wù torí pàpẹ́ wa ní wà Nàìjíríà, tẹ́ ẹ wù nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ wù nílẹ̀ Haúsá, tẹ́ ẹ wù ní gbogbo nílẹ̀ gbogbo ilẹ̀ Nàìjíríà pátápátá. Ṣẹ̀yìn wò kọ̀ ya irú ìwà burúkú yẹn àwọn ìlú mi ọgbà níbí wọn ò lè gbà á, wọn ò lè gbà á. Òun là fi ń pawọ́ fún gbogbo ẹ̀yin èèyàn wa tá a jẹ́ ọmọ kóòtù òjíire. Ìwà táwọn àwọn ọmọ Ghana wù sáwọn Ìgbò nígbà tó wọ́n fẹ́ impose Ìgbò lórí ilẹ̀ wọn. Ẹ má jẹ́ káwa náà bá yẹn láàyè lórí ilẹ̀ tàwa náà. Ẹ má jẹ́ ká gbà láàyè lórí ilẹ̀ tàwa náà. Lórí fídíò tí mo ṣe wá lọ nípa fídíò tí mo play fún wa nípa Ìgbò of Yorùbá land tí wọ́n fi jẹ, tó jẹ́ pé nígbà tó fi jẹ tán ìgbà àlò náà wá ní agbára láti máa install àwọn ọba Ìgbò ní stéètì kọ̀ọ̀kan. Irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn Ìgbò fẹ́ lọ gbé nílùú Ghana o. Wọ́n kọ́ fẹ́ jẹ olórí náà, wọ́n gbé táwọn bá ti jẹ olórí táwọn ti ní Igbo kingdom, ìgbà náà agbára wà lọ́wọ́ wọn láti máa fi ọba jẹ ní gbogbo stéètì tó wà nílùú Ghana. Ẹ wá wo ìgbé táwọn ọmọ Ghana gbé, máa play fídíò náà fún wa ájọpẹ táwọn gbọ́. Àwọn yúùtù ọmọ Ghana ni wọ́n dìde gbé tí ẹ̀ bá lọ woman nǹkan tó bá ṣe ń bẹ̀ ni wọ́n bá wọn ṣe. ìwọ́tẹ̀ bá sọmọ bẹ̀ o ò lè mú ìmọ̀ràn tiẹ̀ jáde láéláé, tó àjòjì lọ jẹ́ níbi tó lọ. Èé sọmọ nílùú, èé sọmọ nílùú. Òun ló fà táwọn ọmọ Ghana fi kọ̀ fún wọn pé láyé kì í ṣojú àwọn làwọn accept Ìgbò Igbo kingdom nílùú àwọn. Nǹkan táwọn ọmọ Yorùbá gbà lórí ilẹ̀ wa ni mo ń sọ yìí o, tí ó yẹ ká gbà. Nǹkan tá a gbà tí ó yẹ ká gbà, táwọn ọba wa táwọn ò ronú sí, táwọn òjòyè wa táwọn ò ronú sí. Nǹkan tí wọ́n jẹ kò jẹ́ kí wọ́n gbọ́n, nǹkan tí wọ́n jẹ kò jẹ́ kí làákàyè wọn sí. Nígbà àwọn pípù ọgbọ́n àti wá gbalẹ̀ lọ́wọ́ wa ni wọ́n ń sá. Bẹ́ẹ̀ náà kọ́ ni wọ́n fẹ́ràn wa, wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ni. Wọ́n ti mọ̀ pé ilẹ̀ Yorùbá gangan ni ó kún fún wàrà àti oyin. Ọkàn wa balẹ̀ lórí ilẹ̀ Yorùbá tó lọ́n fi nǹkan àlùmọ́nì tó dáa tọ́pọ̀ jantirẹrẹ Elédùmarè fi jí ìkíwa lórí ilẹ̀ wa. Àmọ́ nípa tá a nípa wa Nàìjíríà táwa náà fún wa kọ́kọ́ lè dánú wò, tá a lè jà fún òmìnira tiwa gangan, tá a dá dúró. Nǹkan tó lọ́n jogún fún wa, tó Elédùmarè fún wa àtàwọn alálẹ̀, káwa náà ká mọ dá nǹkan yẹn jẹ fún wa ká mọ̀ fún yẹn jẹ. Tó dé àríwá Nàìjíríà là ń pa kiri tá a ronú àròjinlẹ̀. Òun ló fà táwọn Ìgbò fi fẹ́ lu ogbó àlùmọ́kọ́rí láti yí pé àwọn ń ìsọ Ìgbò sílẹ̀ Yorùbá káàkiri gbogbo stéètì wa. Ní ìsìn Gbádébọ̀ Adédoyin tó jẹ́ president National Assembly lọ́yọ̀ state, wọ́n sọ wípé Ìgbò ni bàbá ẹ̀. Òun ló fà tó fi accept degree yẹn tí fi endorse àwọn Ìgbò káàkiri ilẹ̀ Yorùbá, àgàgà ìlú Ọ̀yọ́. Tẹ́ ti rí gbogbo wa akànjẹ́ ọmọ Yorùbá ni, gbogbo wa akànsọ Yorùbá ni. Àwọn ọmọ àlè kọ̀ọ̀kan wà láàrin wa, sọ́rí akànsọ Yorùbá ni. Àwọn tí èsì Yorùbá wà láàrin wa tó jẹ́ pé
alábọ̀dé ni wọ́n kàn pa ọmọ Yorùbá ni wọ́n ṣe Yorùbá wọ́n ṣe full blood of Yorùbá ọmọ Haúsá ọmọ Ìgbò wà láàrin wọn tó kí wọ́n ti wá gbọ́ Yorùbá yẹn wọ́n fi wá ń pẹran ọlọ́mọ Yorùbá ó yẹ kí wàá náà yẹ ká jí lójú òun wa. ẹni ká ètè gbígbèsè àwa Yorùbá youth àwọn ọ̀dọ́ ẹni ká ètè gbígbèsè gbé táwọn ọmọ Ghana gbé yìí tí wọ́n fi dissolve Indigo lórí ilẹ̀ wọn ẹni ká ètè gbígbèsè ká mọ́ aláwọ̀ kan bá lórí ilẹ̀ wa ẹ̀mẹ́ka accept ẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí ní tilẹ̀ Ìgbò tí wọ́n fẹ́ yìí sọ Indigo kí wọ́n kọ́ sí ilẹ̀ Ìgbò wọn kọ́ lọ yìí sọ wọn kọ́ lọ jọmọ jẹ kéèkì wọn lọ́rùn ẹni kò lè bá wọn dùn kò sẹ́ni tó bá wọn dùn àmọ́ lórí ilẹ̀ tiwa àwa náà ní ọba tiwa lórí ilẹ̀ wa a níjòyè tiwa lórí ilẹ̀ wa a ní àwọn tí ń ṣèjọba tí ń ṣe ọba lé wa lórí ilẹ̀ wa aláwọ̀ stranger àjòjì kan tó tún wá wílẹ̀ ọlọ́run wọn fẹ́ jẹ́ ń di ìgbà pé mẹ́jọba kan àfẹ́ ẹ jẹ́ ká dìde ẹ má jẹ́ ká dákẹ́ ó wà nínú nǹkan tá à ń pa Yorùbá nation ó wà nínú nǹkan tá à ń pa ogun sẹ́ẹ̀fì táwọn ẹ̀rọ afẹ́ torí àwọn nǹkan burúkú yìí náà ni o torí àwọn nǹkan burúkú yìí àwọn nǹkan burúkú táwọn wípé ń wú yìí náà ni o Fúlàní ṣe tiẹ̀ àwọn Ìgbò àwọn náà tún ṣe tiwọn tí ẹ ti rí ayọ̀ àwọn Fúlàní náà ń pa ikú wọn ń pa wá wọn ń jí wa gbé ń fún alọ́kànbalẹ̀ lórí ilẹ̀ wa ẹ tí wàá wo àwọn táwọn Ìgbò náà ń ṣe yìí ẹ wo àrà tí wọ́n ń dá wọn wá fẹ́ fi ọgbọ́n fi mọ ìstọ́ kíngì nílẹ̀ Yorùbá wọ́n pè ní Indigo of Yorùbá land Indigo of Ekiti state Indigo of Ondo state Indigo of Lagos state Indigo of Ondo state Indigo of Ogun state ẹ ti rí abomination irú abomination làbí gbàlá yìí this abomination ọ̀rẹ́ ká gbàlá yìí pàápàá ọba méjì ẹ jẹ nílùú ìjọ lè pọ̀ àwọn ọba kan náà ni èèwọ̀ ní ọba kan náà ni ọba méjì àlewọ méjì lù láéláé ìjọ lè pọ̀ àwọn ọba kan ní náà ni ọba Ẹdẹ gbogbo alámọkọ ẹ bàbá wa ti mì ó bá lọ rẹ ní ọba wa ní lẹdẹ Òṣogbo àtàọjà nìyẹn bàbá wa nìyẹn tẹbi ogun ọba wa nìyẹn lọ́ṣogbo Ìbàdàn gbogbo alámọ ọba tó wà ń bẹ dìgbẹ olùjásẹ ìbí ìlọbẹ ló fẹ́ gùn nísìn bàbá wa Ládọjà Ọ̀yọ́ state gbogbo alámọ wọn Òwú Adé ọba Olúgbọ́n gbogbo alámọ wọn ibẹ̀ ni bàbá olóyè lọ lánàá a ní àwọn ọba lórí ilẹ̀ wa àwọn ọ̀fẹ́ ń di Ìgbò lórí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká pa ohun síta pé àfẹ́ ń di Ìgbò lórí ilẹ̀ wa àfẹ́ àní ìdí wọn lórí ilẹ̀ wa kí ló dé kí ló ń ṣe wá gan ọmọ kò tó jíire ẹ bẹ̀rẹ̀ ká dákẹ́ tá a bá dákẹ́ tá a bá dákẹ́ ẹ mọ̀jẹ̀ ká dákẹ́ tá a bá dákẹ́ tí ara wa yóò bá wa dákẹ́ gbogbo tá a bá ti rí táwọn bíbí bá ń ṣe fún wa lórí ilẹ̀ wa tá a bá ti rí gbogbo ẹ̀ àmọ́ gbọ́ wàtà fún èèyàn wa láti rí pé ẹ gbọ́ sí i kẹ́lẹ́ àwọn kan tí ń lọ kí ẹ lè bá àwọn kan tó ń lọ àwọn pípù wọn ń pláàni fún ilẹ̀ wa gan ni o wọn ò mú lérè fún wa o àwọn Ìgbò ní Fúlàní ní Ìgbò àti Fúlàní àwọn méjèèjì àwọn ẹ̀yà méjèèjì wọn ò mú ilẹ̀ Yorùbá lérè fún wa o wọn ò mú lérè fún wa pàápàá ọba àti gbalẹ̀ lọ́wọ́ wa ni wọ́n ń sá o ẹni bá ti jà sí lọ́wọ́ náà àwọn méjèèjì ní ọgbà tó wá da ká lọ́jú wálẹ̀ tí ká lòbò kó wọ̀ bí tó wá da ká lọ́jú tàwálẹ̀
tí kálukú tí wọ́n kò wọ̀ bí ẹ mọ̀ ká lajú wálẹ̀ o tí kálukú kò wọ̀ o ẹ ká lè dìde o ìhìn ìfọ̀mẹ́yẹ tó mú wá fún wa yìí ẹ mọ̀ ká fojú tẹ́bẹ́lú wò o ẹ mọ̀ ká fojú tẹ́bẹ́lú wò o ẹ ká lè dúpọ̀ iṣẹ́ lórí ẹ̀ ní o gbogbo ẹni tẹ́ bá rí fídíò yìí tẹ́ ẹ gbọ́ ohun tí ó ń lọ níbẹ̀ ẹ bá wa pín kọ́ lọ dáadáa kọ́ lọ kàwọn èèyàn ńlá kí wọ́n gbọ́ ohun tí àrà táwọn kan náà dá fáwọn tó fẹ́ jẹ́ ń dìgbò lórí ilẹ̀ wọn wọ́n wá gbọ́ àwọn ìwà tó ìkìbà tí kan náà ṣẹlẹ̀ òkè kan káàkiri àmọ́ òkè ẹ̀lẹ́ náà dé ibì kan nílẹ̀ Yorùbá òun làálà fi ṣe fídíò ẹ̀ káyìí tó débi tó yẹ kó dé nígbà táwọn kan ti kọ̀ wọ́n lórí ilẹ̀ wọn ọ̀yẹ́ káwọn náà gbá wọn láàyè ọ̀yẹ́ káwọn náà kọ́ wọn lórí ilẹ̀ Yorùbá ni ẹ mọ́tò tó àìjẹ́wà Nàìjíríà kí a wá gbàgbà púpà láàyè lórí ilẹ̀ wa ẹ mọ̀jẹ̀ kó jẹ́ pé tó pàǹpọ̀ wa níwá Nàìjíríà kí a wá gbà kan tí àwọn ò lè ṣe fún ẹ̀yà míì káwọn wá gbà láàyè lórí ilẹ̀ wa kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o gbẹ̀ tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi ẹ bá wa pín ètò yìí ẹ sì mọ́ gbàgbé láti bá mi subscribe tó YouTube channel mi Ibiyami TV show olóko TV channel mi ṣe gan ni ẹ gbọ́ fídíò náà ẹ gbọ́. We from Amanasi, the eastern part of Ghana. Yeah, Amanasi. Much respect to our president, Your Excellency John Dramani Mahama. I am calling on all the youth in Eastern region, every part of Eastern region. If you know you are living in Eastern region, we have to bring our heads together and start protesting now. Because what is going on in Ghana is something else. And the government is not saying anything about it. The president is finding it likely. We are not finding it likely. The Igbó king must go and the Igbo people must go. We don't want any long talk. When you go to Roma, you do what the Romans do. There are rules and regulations in Ghana. You don't just leave your country behind, come to another man's country and start imposing things on yourself. That's not how it's done. Charlie, over here in Ghana, we respect our tradition and culture, and we respect each other. That is why you see the peace which we are living in today in Ghana. Charlie, why is it that anywhere you people go, you want to cause chaos? Anywhere you people go, you want to cause problem? You know, brought prostitution. You are spoiling our youth with prostitution, spoiling our youth with criminology, spoiling our youth with all kind of things. Nobody is talking about that. No human being is talking about that. You, the Igbo people living in Ghana, this is your message. We know you guys have money. We know you guys have money. You can buy anything you want, but not our country. You can never buy our country. I wonder how you can just forget your country in a minute, just to claim another man's country. I thought you guys were smart, were intelligent. I came across a video today. No, wait, let me talk to them. I came across a video today. Some stupid guy online talking nonsense, saying we Ghanaians should leave their king alone and we should stay away from their kingdom. And if anything happens to their kingdom or their king, they will beat us mercilessly. Yeah, I hear that. You don't know your mother. You don't know your mother, I swear. You don't know your mother. It is an only am the smoky go. Oh, go kill you for that, Nigeria there. Oh, go kill you. And oh, go kill that your Igbo king. You be the first blacks will go start colonization or what? No, me I know they understand. If you be the first black man will go start colonization. That fucking shit no go happen for Ghana.